gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday November 21 ọdún 2025 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanranyan Aries tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní sùúrù máa pọ̀ púpọ̀ jù fún yín o, tó ṣe é pé ìrọ̀rùn báyìí lẹ́fi lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín ẹ̀ ní nífẹ̀ẹ́ sí láti fa wàhálà rárá lọ́jọ́ tòní o, ẹ máa tutù púpọ̀ bí omi àmú lọ́jọ́ tòní ní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ lawọ́ dáadáa, ẹ fìfẹ́ hàn sáwọn ènìyàn látàrí pé tẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyí á bí kí àwọn èèyàn ṣe dáadáa sí yín púpọ̀ o, á sì ní oore nínú púpọ̀. Ẹ free ara yín dáadáa, ẹ láǹfààní àtòmìnira láti káàkiri lọ bíkíbi lénìí láti lọ wá oore, kò sí wàhálà. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì pọ́n tèwe tàgbàlẹ̀ lénìí pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí o. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ẹ máa ní láti ṣiṣẹ́ lórí bí ẹ fẹ́ borí àwọn kan tó dàbí ìṣòro tó dàbí ìgbà pó le koko tó ti ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín látijọ́ mẹ́ta. Lájọ́ tòní ẹ rí dájú pé ẹ gbìyànjú, ẹ tiraka láti ran ayé lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Látàrí pé ẹ̀yin fúnra lára yín náà lè fẹ́ ran ayé lọ́wọ́, kò sẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́ lénìí. Ẹ rí dájú pé ẹ lọ́pọlọ pípé tọ́lọ́run bá fún yín, ẹ jókòó kẹ́ ronú jinlẹ̀ lórí ọ̀nà tẹ́lẹ̀ gbé gbà. Ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ìmọ̀lára yẹn má ṣe jẹ́ kó lágbára jù yín lọ, kẹfẹ́ lẹ ṣe kẹsì kún fún àdúrà. Gbogbo ìṣòro yẹn lẹ máa padà borí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọ̀pọ̀lọpọ̀ yín máa rí solution sí àwọn nǹkan tó dàbí nǹkan tó le koko tó ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí yín, tó dàbí ìgbà pé kò mú kí inú mọ̀lẹ́bí dùn tàbí tí ò mú kí àlàáfíà fi bẹ́ẹ̀ gbalẹ̀ láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí. Gbogbo nǹkan kí nǹkan tó bá dàbí solution èyíkéyìí tó bá wá sí yín lọ́pọlọ lénìí, ẹ fòye ọpọlọ pípé náà gbé kalẹ̀ ní o. Ẹ má ṣèṣe mo gbọ́n tán mo mọ̀ tán, ẹ má ṣèṣe èmi gangan náà ni mo ní solution yẹn lọ́wọ́. Ẹ rí dájú pé ẹ gbọ́ tọ̀tún tó sì ṣáájú kẹ́yìn náà tó fi ọba lé pé nǹkan tí mo máa rò léléyìí, nǹkan tí mo máa suggest léléyìí. Lọ́jọ́ tòní ẹnikẹ́ni tí ẹ bá ń bá ṣe, ẹ má ṣèṣe pé bóyá ẹ mọ̀ ju o, kó má bàa fà kó bá, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa hate yín, tó máa lára yín púpọ̀, ó ṣeé ṣe kí wọ́n pọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣohunkóhun, ẹ sì rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ẹ máa wà very lucky lọ́jọ́ tòní púpọ̀ o. Ọjọ́ tòní máa dára púpọ̀ fún yín tó ṣe é pé gbogbo èèyàn máa mọ̀ pé inú yín gan ń dùn pẹ̀lú. Ọjọ́ tòní gbogbo ibikíbi tẹ bá ti wà, present yín á jẹ́ tó ṣe é pé ó máa ní ipa rere tó fẹ́ kó láyè káyè tẹ bá wà o. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn, kí ẹ ní ìrẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ tí owó dẹ̀rẹ̀ owó á wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ fọkàn ara yín balẹ̀ lénìí, kí ẹ rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ kó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ó dára kẹ́ fi plan lórí bí ìgbésí ayé yín àpàápàá iṣẹ́ yín bóyá fẹ́ ní ìdàgbàsókè. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kí ẹ kàn máa ṣeré, bí kẹ́kàn máa entertain ara yín, ṣùgbọ́n o ìyẹn distraction ni ẹ má ṣe jẹ́ kí ìyẹn dàbí distraction, ẹ má jẹ́ kó affect yín rárá. Distraction lè pọ̀ púpọ̀ lénìí, ẹ má jẹ́ kó ṣàkóbá fún iṣẹ́ yín rárá o. Iṣẹ́ gangan ni kẹ́ gbájúmọ́, ẹ focus lórí bí ẹ ṣe fẹ́ ní ìdàgbàsókè lórí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó tún dára púpọ̀ kẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ kí ẹ fi wá ìmọ̀, kí ẹ fi kọ́ ẹ̀kọ́ sí mọ́ ẹ̀kọ́, kí ẹ fi wá ìmọ̀ sí kún ìmọ̀. Ọjọ́ tòní gbogbo nǹkan tí ẹ bá ní ìmọ̀ á padà wọ̀nyí lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ wà positive. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 lọ́jọ́ tòní àṣeyín bí ìgbà pé ayé yín ti balance pátápátá, bí ìgbà pé kò sí problem rárá mọ́. lọ́jọ́ tòní àlàáfíà máa gbalẹ̀ núgbésí ayé yín, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, kódà àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń ṣe láàyè iṣẹ́, kódà láyìíká lé gan inú àwọn èèyàn máa dùn, wọ́n sì máa wà comfortable láti wà pẹ̀lú yín púpọ̀. lọ́jọ́ tòní kẹ́ tẹpá mọ́ṣẹ́, tẹ́ bá wà láàyè iṣẹ́ ẹ ní ìrẹ̀lẹ̀ lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn. aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 àkókò ti tó wá yìí láti gbájúmọ́ àwọn nǹkan tí ẹ mọ̀ bó ṣe kókó púpọ̀ sí ìgbésí ayé yín láti mójútó, láti fálẹ̀ mọ́ dáadáa. ẹ rí dájú pé ẹ gbójútó wọn lọ́jọ́ tòní. ẹ wá gbogbo ọ̀nà láti borí gbogbo nǹkan tó dàbí ìṣòro èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní. ẹ má wulẹ̀ fòkọ́sì lórí àyè kan ju bì kan lọ. ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò. ẹ má fòkọ́sì lórí pé ṣé báyìí ni kí n gbájúmọ́ jù kí n sì pé léyìí tì kó má ba ṣàkóbá, kó má ba àfẹ́ tì yín kẹ́kẹ́ sára. lọ́jọ́ tòní tẹ bá lè ṣe nǹkan yín létò inú yín máa dùn ní ìgbẹ̀yìn. ẹ múra dáadáa lè ní kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìdùnnú fúnra yín ní gbogbo ọ̀nà. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní kẹ́ máa retí àwọn nǹkan tó ṣe é pé ó lè fẹ́ bí ìpayà tàbí jayín láyà bákan lọ́jọ́ tòní o. kódò ó ṣeéṣe kí ìwáyé látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín tó dàbí ọ̀rẹ́ tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé ẹ̀yin nìkan náà ni ẹ lè gbára lára yín, ẹ lè gbára lẹ́nikẹ́ni. kẹ́rí dájú pé ẹnìkan ò ṣeé gbára lé àfẹ̀yìn àfẹlẹ́dàá àfọlọ́run bá tó dá yín. ọjọ́ tòní inú yín gangan ni kí ẹ finú tán o, ẹ má finú tán ẹnikẹ́ni. ohun tó ń sọ sí yín lọ́kàn gangan ni kí ẹ finú tán. ẹ lè ní àwọn ọ̀rẹ́ yín àti màlẹ́bí nínú ọkàn lórí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe, ṣùgbọ́n ara yín gangan ni kí ẹ finú tán, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín lè nìyẹn ló máa ràn yín lọ́wọ́. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọ̀pọ̀ yín tó dàbí ìgbà pé látijọ́ mẹ́ta ẹ fi bẹ́ẹ̀ sí pẹ̀lú àwọn olólùfẹ́ yín rẹpẹtẹ, ẹ jìnnà sí wọn díẹ̀ fáwọn àkókò díẹ̀. lọ́jọ́ tòní ó dára púpọ̀ kẹ́kẹ́ ìtàkókò láti wà pẹ̀lú àwọn olólùfẹ́ yín yìí. ẹ lọ àkókò àti ìgbà papọ̀, tẹ bá ṣe lè yá bí kí ìbáṣepọ̀ yín dánmọ́rán kó wọnú ara sí dáadáa. ẹ fi rìmáìndì yín kẹ́ ṣe dáadáa sí àwọn ènìyàn, ẹ ṣe gbogbo àwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa. lọ́jọ́ tòní aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ẹ ti ń go through a lot láti bí ijọ́ mẹ́ta. ó dàbí ìgbà pé ayé yìí dàbí ìgbà pé tún lè koko bákan, ṣùgbọ́n rí dájú pé ẹ ní sùúrù dáadáa. nǹkan lè má tí rí bí ẹ ti ṣe ń fẹ́ lásìkò yìí o, ṣùgbọ́n kò ní pẹ́ kò ní jìnnà. gbogbo nǹkan tó dàbí iṣu pátápátá problem tẹ́ni pátápátá ogun ìpátá ló máa tó yanjú. ẹ rí dájú pé ara yín yá gágá, ẹ rí dájú pé ẹ ní ìfaradà, kẹsì rí dájú pé ẹ túbọ̀ ń tẹpá mọ́ àdúrà àti gbìyànjú. gbogbo ẹ máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. ẹ wà positive, kò sí nǹkan kí nǹkan tó lè máa ṣẹlẹ̀. ẹ rí dájú pé ẹ wà positive dáadáa lé gbogbo nǹkan kan lórí. ẹ rí dájú pé ẹ wà positive dáadáa látàrí pé gbogbo nǹkan tí ò tí tó á padà ṣẹ́kù. ẹ ní ìgbàgbọ́ pé gbogbo nǹkan yẹn pátá lè máa padà borí rẹ̀ pẹ̀lú ọpọlọ pípé tọ́lọ́ ń fún yín àti ìpinnu pé máa borí rẹ̀. ẹ máa padà borí rẹ̀ ní ìrọ̀rùn. ẹ wá sòtítọ́ ìṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. ẹ má kàn jíjú bó ṣe yẹ lọ lórí ohunkóhun. ẹ wà smart kí ẹ gbájúmọ́ ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ẹ máa jí pẹ̀lú ìgboyà, ẹ sì máa wà very motivated. ara yín máa yá gágá púpọ̀ tẹ́ bá jí lọ́jọ́ tòní. ọjọ́ tòní gbogbo nǹkan tí ẹni tó jẹ́ nǹkan dáadáa yìí ẹ lò láàyè iṣẹ́ yín, ẹ lò lórí ohunkóhun tó ṣe kókó fún yín. ó ṣeé ṣe kí ẹ rí àwọn distraction kọ̀ọ̀kan láàyè iṣẹ́ lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ẹ wà focus. ẹ má ṣe fàyè gbà kí distraction kọ̀ọ̀kan ṣàkóbá fún iṣẹ́ yín rárá o. ẹ rí dájú pé tàṣejù bo ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lénìí. aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ lè máa fi ṣe gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá lọ́jọ́ tòní àlàáfíà máa gbalẹ̀ fún yín ẹ̀yin náà wá fi sùúrù ṣe gbogbo nǹkan pátápátá lọ́jọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí bí ẹ ṣe ń hùwà lénìí púpọ̀ o kódà lọ́jọ́ tòní aṣọ ọ̀pọ̀lọpọ̀ yín bí ìgbà pé kẹ́ wà pẹ̀lú olólùfẹ́ yín ó ti dára kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ kírètì táìmù láti lò pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín dánmọ́rán kó wọnú ara dáadáa ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ sì rí dájú pé ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.